lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀. Bó láyà ó sì kà, bó orí kò gá o sòótọ́. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe fún tòní nìyí. Bó láyà ó sì kà, bó orí kò gá o sòótọ́. Gáà jẹ Basọ̀run Ọ̀yọ́ láàrin ọdún 1750 sí ọdún 1775. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìtàn ṣe fi yé ni, ó ti pa Aláàfin 4 ọ̀tọ̀ọ̀tọ̀ kó tó kan àkókò ọba Abíọ́dún tó jọba Ọ̀yọ́. Òun ló pa ọba Lábísí, ọba wọn bí ojú, ọba Gbólú Ajé àtọba Májòógbé. Mo nígbàgbọ́ pé púpọ̀ nínú wa náà la ka ìtàn Gáà tàbí tá a wo sinimá tó sọ nípa ìtàn rẹ̀ tàbí tá a gbọ́ ìtàn rẹ̀ rí. Basọ̀run Gáà, Basọ̀run tó ju odidi ọba ìlú lọ, àbí ọba tí bá ti àbí ìjòyè tí bá ti ń pọba tàbí tí ń fọba jẹ ó ti di ọba àbí ó ti ju ọba lọ. Tẹ́ bá rántí nínú ìtàn tá a gbọ́, lẹ́yìn tí Basọ̀run Gáà pa ọba Májòógbé tán, ó bá àwọn ìjòyè Ọ̀yọ́ sọ̀rọ̀. Ó lẹ́yìn ìjòyè Ọ̀yọ́ àdópẹ́ arẹ́yìn odì. Ọba lọ, ó fi wá sínú odì. Ẹ jẹ́ kí Májòógbé kọ́mọ bá rọ̀rùn sẹ̀yìn odì. Ẹ̀yin ìjòyè Ọ̀yọ́, ẹ kúkú sí lóògùn. Nínú tó délẹ̀ yìí tó ṣẹlẹ̀ yìí, ẹ sí lóògùn. Ṣùgbọ́n ká sọ̀rọ̀ díẹ̀ bí àlékún. Ká lè mọ́ fo bí ẹni tọ́wẹ̀kun. Lórí oore tá a ṣe, káyé ó lè bá a dúró kunkun. Ìgbàgbọ́ Gáà ni wípé oore ló ń ṣẹlẹ̀ Ọ̀yọ́ tí fi ń fọba jẹ fún wọn tí sì tún pọba wọn. Ó ní lóòótọ́ bí èèyàn bá rọ́ba nígbèkùn tá a sì ṣàlàyé ntọ́fà sábà bí ẹ̀rín kíkún, àpọ̀bàjẹ́ lásán làájọ, àpọ̀bàjẹ́ lásán láyé ọmọ pé ni. Ó láwọn ẹni tí ọ̀gbọ́n, àwọn èèyàn tí ọ̀mọ̀ràn. Wọ́n ní kòkòrò tàtọ̀ jáyọ́ lébè ìṣúrán. Gáà tún pa Májòógbé. Wọ́n ní kí ni Májòógbé ṣe? Bẹ́ẹ̀ Gáà kọ́ ló pa Májòógbé. Májòógbé ló dolóyè lọ́gbàgbé. Ṣé kó tó di pé Gáà ó máa fi wọ́n joyè, yóò máa fi wọ́n jọba, yóò ti ní ẹ̀jẹ́ àti àdéhùn tó bá wọn ṣe. Yóò fẹ́ mọ gùn wọ́n gàràgàrà. Ẹni tí ó bá ti wá gbà kí Gáà ó gùn, tàbí tó bá ti lòdì sí nǹkan tí Gáà sọ, tàbí tí ó bá fẹ́ fara mọ́ èròǹgbà tàbí n tó wu Gáà láti ṣe, irú ẹni bẹ́ẹ̀ ni Gáà máa ń wí pé ó gbàgbé. Kí ló gbàgbé? Ó gbàgbé ẹ̀jẹ̀ nu. Ó ní Májòógbé ló dolóyè lọ́gbàgbé pé ènìyàn tá a bá fẹ́ mọ lọ́wọ́ ẹ̀, eléyìí ò ní ìlànà ẹni. Májòógbé lọ́pà lórí oníbàtà nílé onílù níjàbàtà. Ńgbé tọmọ wọn gbé ń tarú tí ń tata kó tó wá dayaba. Ọmọ Ìlọ̀rí ní bọ́ba ṣẹ̀fẹ̀ o. Ó ń fàwàdà bọ́ba lò fẹ́. Ó ní ọkọ òun ò sán agun tó bá bọ́ òun. Ẹ pé kí lọ́ba ṣe? Ọba ní kí wọ́n lọ rè gbórí Ìlọ̀rí wá òkìkí kan. Kọ́mọ rẹ̀ ó lè mọ̀ wípé òun dáràn, òun ṣe bẹ́bẹ́, òun ṣe gégélé, pé ẹja tí ń dààmú bò tó nǹkan. Ẹ̀yin náà mọ iye ènìyàn tó bá wá dànù ògbèkún o. Ohun táwọn ọba wá ń hù níwà, ọmọ ìjọyàn lójú jọjọ. Ẹ̀mí aráàlú òkun kankan lójú wọn. Ọba ńlá lọ́kàn fi rú wa kápá wọn o. Ńgbà tẹ́ni tó lètò ìlú tí bá ń fi dàá ṣèlú, ńgbà wo lẹ́yìn ìjòyè òní dìǹkẹ́ ètùtù? Ńgbà wo nílùú òní wá padà tú? Bẹ́ẹ̀rù ń bọ̀tọ̀ kùlú tí wọ́n ń yọ́ lọ bí òrí. Ẹ dákun mo béèrè o, kí lọ́ba Ògún wà lé lórí o? Ọba Lábísí ọba wa ní í ṣe.
àwọn bíi Ojú ọba wa ni, Agbolú Ajé ọba wa ni, ńbo wọ́n rè, ńbo wọ́n wà lónìí, ẹnìkan ò pa wọ́n, fúnra wọn wọ́n yẹjú ara wọn. Ọba tí ń bọ́mọ rẹ̀ jowú, ọba tí ń fi dàá pẹ̀jẹ̀ àìṣẹ̀, ọba tí ń fi ìjòyè sasọ ọ̀run ṣẹ̀. Ǹjẹ́ bí wọ́n bá yẹjú wọn ká lè ráàyè ṣe tiwa, ẹ dákun sóboró ni o. Ìjẹyìn ìjòyè ìlú àti gbogbo ọ̀tọ̀kùlú ìjà ló ní Gáà ń gbé o. Basọ̀run Ọ̀páyínlọ́ba jẹ́ o. Èròǹgbà Basọ̀run Gáà ni wípé òun ràn lú lọ́wọ́ ni tó ń bá wọn pa ọba wọn. Tá a bá wá sọ ti Gáà, ká má gbàgbé àwọn ọmọ rẹ̀. Ọ̀kábímọ́lẹ̀ ò bóró, àwọn ọmọ Basọ̀run Gáà wọ́n jayé alábátá, wọ́n jayé ayé fẹ́ẹ́ lu mọ́ wọn lẹ́nu. Ayé Fàmílétè kí n tutọ́, ayé àjẹsó ara ni wọ́n jẹ, ẹnìkan ò sì gbọ́dọ̀ dún pékè. Aya aláya tó bá wù wọ́n ni wọ́n ń fẹ́. Báláya bá fẹ́ ta bíọ́bíọ́, wọ́n lè fìbọn fún lésì. Ìyàwó tí ń bẹ nílé ọkọ rẹ̀, wọ́n á rèé gbé nílé ọkọ rẹ̀, kò kúkú sí ntọ́kọ rẹ̀ ó ṣe. Ẹni ọba ṣẹ̀ wọ́n ọ̀run làálàá, ọba pàápàá ò gbọ́dọ̀ dún pékè. Ńgbà tí ọba Abíọ́dún wá jọba Ọ̀yọ́, ńlọ́wọ́ àrò wípé ṣé bá ti máa bá a lọ náà nìyí. Ṣé n ti ń ṣẹlẹ̀ n tó dé bólúgbọ́n tó dé bárẹ̀sà yóò tún débò náà bí? Ntọ́gbẹ̀mí ọba Lábísí, ntọ́ dá ẹ̀mí àwọn bíi Ojúlégbodò, ikú tó pa Agbolú Ajé, ikú tó pa Májèógbé, ṣé yóò tún wá pa òun ọba Abíọ́dún náà ni? Lọ́ba Abíọ́dún bá ránṣẹ́ sí Kàkànfò Yábíyì. Wọ́n jọ pa, wọ́n jọ wé, wọ́n jọ kún, wọ́n jọ gé, wọ́n dìtẹ̀, wọ́n gbógun dìde sí Gáà. Basọ̀run Gáà ọmọ wípé ọmọ ajá ti kó níye tó wà tẹ́lẹ̀, ejò ti wọ́ kó níbi tàná. Báyìí ni mo ṣe tí mo fi mẹ́rù ìsín jẹ, ẹran á máa yanjúra wọn lọ. Ọ̀wù tí iṣẹ́ kìíní tí iṣẹ́ kejì tí ń ṣẹ̀ṣẹ̀ mọ́ bá wọn jà ṣẹ́gun wọn, irọ́ ni. Àtúnfẹ́lẹ́ ìlànà ni. Ibi tí Gáà fojú sí ọ̀nà gbábẹ́ lọ o. Kókó tó fojú rẹ̀ náà lọ́kọ lẹ́sẹ̀ o. Odò pẹ́sẹ́pẹ́sẹ́pẹ́sẹ́ tó pè ń bíntín náà ló gbé lọ. Kó tó fura, ogun ti yílé rẹ̀ po. Lọ́ba di irin àjànàkú kọ́ máa fi wọ́gun lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àrọ́bá ìtàn ṣe fi yé ni, ìyá odó tó fi sí ẹsẹ̀ ó wojù fún un láti gbé, torí pé Gáà gangan ti dàgbà lásìkò tá à ń sọ. Ó náà gbìyànjú o, ọmọọba kì í dá nìkan ràjò. Ológbò tí ó pàkèrè tójú ti mú rẹ̀ ní ọ̀wọ́ mi, ó gbìyànjú, ó ṣe bí akọni, ó jà. Ṣùgbọ́n ńgbà tó yá, àwọn ọ̀tá finá sílé ẹ̀ ní jagun bá sá jáde. Ọwọ́ bá tẹ̀ o, ọwọ́ bá tà á láṣejù, pípa ni ẹ pa, káàró oúnjẹ bà lọ́la ni wọ́n bá mú un. Ó dàfin ọba. Ó bá bẹ̀rẹ̀ sí ní bẹ kábíyèsí ọba Abíọ́dún pé kó dákun kó forí jìn, àṣìṣe ni, òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ọba Abíọ́dún ti fẹ́ ṣàánú ẹ̀. Àwọn Ọ̀yọ́mèsì ló rán ọba létí pé má dán wò, má gbẹ̀bẹ̀ o. Ojúbọ̀rọ̀ la fi gbọmọ lọ́wọ́ èkùrọ́ ni, ìwọ náà rí pé rẹ́rẹ́ run. Lẹ́yìn náà, ọba ní kí wọ́n lọ so Gáà lókùn, kí wọ́n dé sọ́jà Kẹ̀sán. Náà wá sọ fún gbogbo àwọn ará Ọ̀yọ́, ẹ̀rì máa rẹ láàyè. Ẹnìkan ò gbọ́dọ̀ rẹ́ ju bá sí ẹran kan ṣoṣo lọ o. Báyìí ni wọ́n rí ara Gáà láàyè títí tó fi kú. Gáà ò ní ojú orórì títí dòní.
kò sì sẹ́ni tó rókù rẹ̀. látìgbà náà nìṣẹ̀lẹ̀ ọ̀hún ti dìtàn. látìgbà náà nìtàn náà ti dòwe tá à ń pa pé bọ́ láyà ó ṣèkà bí orí kú gáà ó sòótọ́ bọ́ láyà ó ṣèkà bọ́ orí kú gáà ó sòótọ́. irúfẹ́ àwọn èèyàn wo là ń parọ́ òwe bẹ́ẹ̀ fún? àwọn sombi, àwọn òkúròrò, àwọn tí wọ́n ríra wọn gẹ́gẹ́ bí alágbára pé gbogbo ohun tá a bá ti ṣe àṣegbé ni àwa la wà ń bẹ̀ kò sẹ́ni tó tó wàá mú. wọ́n gbàgbé Olódùmarè ọba tí kìí lé ni kó tó bá ní. irú wọn là parọ́ òwe bẹ́ẹ̀ fún pé bọ́ ọba láyà tó gbówó tó rò pé olóògùn ṣe ká ṣùgbọ́n tó bá rántí pé gbogbo ẹni ó wá sáyé ni ó padà lọ alákejì. ọ̀ya tẹ̀ jẹ́jẹ́ kó rántí pé ẹni ó bá lè pàkúrọ̀ lójógun kó rántí ọmọ rẹ̀ atakóró wọnú àdókò ní mọ́mọ́nú ẹ̀wọ́. kó ọ̀ya ṣe jẹ́jẹ́ ńlá fi pé bọ́ ọba láyà ó ṣe kà bọ́ orí kú gáà ó sòótọ́. èdè àti àṣà Yorùbá òun náà ni àkàndá ọ̀rọ̀ ń gbé lárugẹ. ẹ má gbàgbé bó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tẹ dórí ìkànnì yìí tàbí ẹ ti ń wá tẹ́lẹ̀ ẹ tí ì sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí kù iṣẹ́ ni mo rí iṣẹ́ yá ẹ gbìyànjú láti ṣe bẹ́ẹ̀. kì í ṣe pé yóò jáwó tàbí dátà yín nǹkan ẹyọkan tí yóò ṣe náà ni láti fún yín ní àmì ìgbàkigbà tí mo bá ti gbé fídíò míì jáde ní àyín. bákan náà kó lè jẹ́ kóríyá fún àkàndá ọ̀rọ̀ Awíkonko yín tí ń làkàkà kí èdè àti àṣà Yorùbá má parun. bákan náà ni ká ẹ ṣe sí àwọn ìkànnì mi tó kù lórí ẹ̀rọ ayélujára lórí YouTube. ẹ wá Èdè Yorùbá TV lórí YouTube níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́kan. Akọ́mọlédè Yorùbá TV níbi tá a ti ń kọ́ra wa lédè. Oríkì Yorùbá TV níbi tá a ti ń sọ àwọn oríkì orílẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan àti jèjì. mi tó yẹ kí tẹ bá ti débẹ̀ ẹ bá oríkì orílẹ̀ yín pàdé ńbẹ̀. àti Òwe Yorùbá TV tá a wà yìí láti mọ kí làwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn kí làwọn nǹkan tó bí òwe kí làwọn ìwúlò òwe. bákan náà ni Àṣà Yorùbá TV, bákan náà ni Ìkórìtà Kò Yé Mi àti Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ àbẹ́ moríkì orílẹ̀ yín jinlẹ̀jinlẹ̀ ẹ fẹ́ kí Àkàndá ọba yín gbé jáde ẹ jẹ́ á sọ̀rọ̀ àbọ̀wò yín ẹ fẹ́ kún wa lọ́wọ́ lórí àwọn ètò wa kápọ́ mọ́ bá kún wa ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi. àjùwà ṣe o.